Bàbá òkè ọ̀run tí mọ́lẹ̀ àti fẹ́ nígbàanì, mọ́lẹ̀ tá kò lè wò, ìfẹ́ tá kò lè sọ, ìwọ ọba àìrí àwa yìí. Kristi ọmọ láéláé, wọ́n tó di ènìyàn, olùgbàlà, ẹni gíga jùlọ, Ọlọ́run ìmọ́lẹ̀, àtà lópin àkègbè. Ìwọ ẹ̀mí mímọ́ tí iná Pentecost rẹ̀ tán títí lọ, máa ṣàìtú wá nínú láyé aginjù yìí. Wọ́n la fẹ́ wọ láyé àjùbà rẹ̀. Áńgẹ́l ẹlùdùrù kọrin tàwátì jùmọ̀ dàlú, ògo fún Ọlọ́run mẹ́ta lọ́kan ṣoṣo. Ayìn ọtí táyé àìní pẹ́.